ṣẹlẹ̀ ní bá fojú di bí 2027 máa jẹ́ kó mọ̀ ṣá ṣẹlẹ̀ fẹ́ bá tiwa jẹ́ ni ṣẹlẹ̀ 2027 yìí ẹ̀yin ẹ jẹ́ kí Jonathan wà lórí bálọ̀tì ẹ máa rí fíìmù ẹ máa mọ̀ pé vote máa ń count ẹ̀yin ẹ̀kọ́ ní BBC yìí wò náà vote kì í count àbí ẹ jẹ́ kó di 2027 ó yẹ ẹ má pín ráìsì mọ́ ó yẹ ẹ má pín owó. òbí àwọn ọmọ tí wọ́n kó táwọn kidnapper kó tó wà nínú forest pẹ̀lú wọn orí ẹkún náà wà lọ́jọ́ tòní ara ni wọn ara ń dà àwọn ọmọ tí wọ́n kó sínú inú bó yẹn. àwọn ọmọdé wa ń kú àgbà ń kú bí wọ́n ṣe ń délé yìí gbé ni wọ́n ń jí tọ̀hún gbé everything just dey happen kò sí bá a ṣe wà yìí gbogbo wa ní àfẹ́ẹ̀tì. ṣe a ò lè lọ sóko mọ́hún ká lè jẹun gbogbo ìlú ló ti dáwòrò fúlàní wọn wà ń pa wá lọ́tún lọ́sí wọ́n ń gbé wa ò láì sọjà wọ́n sọ wá di transaction kí ló dé ẹ̀dẹ̀ ń wo wọn ò ní ìrànṣẹ́. ẹjọ́ ṣàánú wa ẹ má jẹ́ kí gbogbo wa kú tọ́ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ ká sọ̀rọ̀. Haúsá ń sunkún Ìgbò ń sunkún ẹkún àwọn ọmọ Yorùbá gan pọ̀ ju àwọn ẹ̀yà tó kù lọ ọmọdé ń sunkún àgbà ń sunkún òbí àwọn ọmọ tí wọ́n kó táwọn kidnapper kó tó wà nínú forest pẹ̀lú wọn orí ẹkún náà wà lọ́jọ́ tòní ara ni wọn ara ń dà àwọn ọmọ tí wọ́n kó sínú inú bó yẹn tá a bá wá rí èèyàn kéèyàn tá a rẹ́nikẹ́ni obìnrin yín ọkùnrin yín tẹ́ ẹ tún fẹ́ káwọn ìjọba tó wà ń bẹ̀ lóhùn tó padà wá lẹ́ẹ̀kan sí tẹ́ ẹ tún fẹ́ kọ́ ọmọ Nàìjíríà ó tún sunkún lẹ́ẹ̀kan sí ọkùnrin yín obìnrin yín ẹ̀yin tẹ́ ń campaign fún wọn tẹ́ ẹ fẹ́ kán padà wá lẹ́ẹ̀kan sí àní ṣépè fún yín àní súre fún yín àmọ́ ẹ padà sunkún gbẹ̀yìn ayé yín ni ẹ padà sunkún gbẹ̀yìn ayé yín ni ìpìlẹ̀ pé èpè kọ́ pọ́ẹ̀mù ni. mẹ́wàá ṣẹlẹ̀ o mẹ́wàá ṣẹlẹ̀ ọlọ́run máa wá ṣàánú wa ọlọ́run ṣàánú wa kéèyàn jáde nínú ilé ẹ̀kọ́ lọ wá nǹkan tó máa jẹ kó dé wá pàdé nǹkan tó máa jẹ Nigerian government ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ má jẹ́ kí gbogbo wa kú tọ́ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ ká sọ̀rọ̀ àmẹ́ni tó kàn kọ́ ló má jẹ́ kí nǹkan burúkú kàn wá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa Nigerian government ẹ jọ̀ọ́ ẹ bá wa nǹkan ṣe sí ikú ìpọ̀jù ikú ọ̀dọ́ àgbàlagbà ọmọdé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa mẹ́wàá ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run à ń bẹ̀ yín ni o àlẹ́ ní kọ̀ọ̀kan náà ta lè péjọ yín náà lọ àmọ́ pé ń try Nigerian government ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ gbà wá ẹ má jẹ́ àkútọ̀ téèyàn gan bá jẹ́. ọ̀rọ̀ ṣùnùkùn náà rèé ẹ fojú ṣùnùkùn wò fún wa ọ̀rọ̀ ṣùnùkùn náà rèé ẹ bá fojú ṣùnùkùn wò ó a ò lè súnmọ́ ká fọwọ́ lẹ́rán ṣàlàǹjà ẹ̀yà lọ́tún lọ́sì a ò lè lọ sóko mọ́hún ká lè jẹun gbogbo ìlú ló ti dáwòrò fúlàní wọn wà ń pa wá lọ́tún lọ́sì wọ́n ń gbé wa ò láì sọjà wọ́n sọ wá di transaction kí ló dé ẹ̀dẹ̀ ń wo wọn ò ní ìrànṣẹ́ sódìgbà tán bá dẹ̀dẹ̀ ọ̀nà gbogbo wa tí wọ́n wá ṣe wa ò báṣubàṣu ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe ṣiṣẹ́ insecurity à ń pè é lọ́wọ́ ẹ ó dẹ̀ ń darú mọ́ wa lọ́wọ́ ọ̀rọ̀ ṣùnùkùn náà rèé ẹ bá fojú ṣùnùkùn wò ó wọ́n ń pa bàbá wọn ń pọ̀ ọmọ ṣe wọ́n tún pa tíṣà tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ṣùnùkùn náà rèé ẹ bá fojú ṣùnùkùn wò ó kìlú tó da òrò tán la ṣe ń pariwo fáwọn ìjọba wa ọ̀rọ̀ ṣùnùkùn náà rèé ẹ bá fojú ṣùnùkùn wò ó a ò lè travel mọ́ṣẹ́ lẹ́kẹ̀ jáka o a máa já ìyàwó kọ̀ọ̀kan wá. jọta ló sọ fún ẹ pé vote kì í count ní Nàìjíríà vote máa ń count ní Nàìjíríà 100%. àwọn fúnra wọn mọ̀ pé vote ń count lọ́ ṣe ń náwó lọ́ ṣe ń pín ráìsì fún yín wọ́n mọ̀ fúnra wọn pé vote máa ń count wọ́n kàn ń lo propaganda fún yín ni kẹ́ lè fi máa rò bí a vote kì í count. ṣẹlẹ̀ ní bá fojú di bí 2027 máa jẹ́ kó mọ̀ ṣá ṣẹlẹ̀ fẹ́ bá tiwa jẹ́ ni ṣẹlẹ̀ 2027 yìí ẹ̀yin ẹ jẹ́ kí Jonathan wà lórí bálọ̀tì ẹ máa rí fíìmù ẹ máa mọ̀ pé vote máa ń count ẹ̀yin ẹ̀kọ́ ní BBC yìí wò náà vote kì í count àbí ẹ jẹ́ kó di 2027 ó yẹ ẹ má pín ráìsì mọ́
ó yẹ ẹ má pè owó mọ́ ẹ fẹ́ bá tiwa jẹ́ àwa kò ní gbà ṣé gbogbo ẹ tẹ́ wá sí DM mi yẹn tẹ́ wá ń bá mi sọ̀rọ̀ tẹ́ ń ṣe pé ara máa pa yín ṣá. àwọn politician wa àwọn náà wà lókè orí igi làwọn wà àwa ni àwọn ewé tó ń jábọ́ sílẹ̀ ńlẹ̀ na us be ewé wey dey fall for ground so ẹ dákun bó ni ewé tí ń bẹ ńlẹ̀ bó làwọn tí ń bẹ lórí igi ó ṣe rí àwọn tó jẹ́ pé òkèèrè rere wọn wà àwọn ọmọdé wa ń kú àgbà ń kú bí wọ́n ṣe ń délé yìí gbé ni wọ́n ń jí tọ̀hún gbé everything just dey happen kò sí bá a ṣe wà yìí gbogbo wa ní àfẹ́ẹ̀tì kò sẹ́ni nǹkan tó ṣèfù o ẹ ń bá lówó tọ́wọ́ pléènì àwọn tí wọn ò rówó wọ pléènì ńkọ́ tó jẹ́ pé mọ́tò ni àwọn wọ̀ ẹ dákun kí lẹ fẹ́ káwọn ó ṣe ẹ wò ọmọ tí fídíò mi ó dàbí ràrà lójú mi ni ṣé ni mò ń wò bíi pépà lẹ́lẹ̀ bá ń gẹ́lẹ́ ń làwọn ọ̀gá wa àwọn olórí wa bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń wo àwọn aráàlú àjẹ́ nǹkan kan wájú wọn gbogbo ariwo tá à ń pa lórí social media kò sí tí wọ́n gbọ́ ń bẹ̀ kò sí tí wọ́n gbọ́ wọ́n kàn ń wò wá náà ni wọ́n bí wọ́n bá sẹ́ndì fídíò wa gan wọ́n kọ̀ stroll rẹ̀ kọjá ni ẹ wò àwọn ọmọ kéékèèké ẹ wò bí wọ́n ṣe na àwọn ọmọ orí mi o mo dáràn abiyamọ ni mí ẹ dákun ẹ ṣàánú wa ó mọ̀ ti tó gẹ́ẹ́ kò sí tó fọ́nì mọ́ bó ṣe skit kò fọ́nì mọ́ bó ṣe fíìmù gan kò fọ́nì lójú àwọn èèyàn ó polówó ni kò sí tó fọ́nì mọ́ Nàìjíríà ẹ ṣàánú wa ẹ̀yin olórí wa ẹ̀yin náà bẹ́ẹ̀ bá lè bọ́ọ̀lẹ̀ kẹ́yìn náà wà nílẹ̀ báyìí ẹ̀rí ń táwa náà fèsì kọlọ́ ẹ ṣàánú wa mo rí fídíò àwọn ọmọ ẹkún gbọ̀n mí ọlọ́mọdé àjìyà káwọn ọmọ wa lè kàwé láṣẹ ni wọ́n lọ sùkúù gan ò séèfù ilé gan ò séèfù wá síbi tó ọ̀nà gan ò séèfù ilé ń lé wa ọ̀nà náà wà ẹ ṣàánú wa ẹ pọ̀ sí náà ẹ wo bí ẹ jẹ́ mọ́ agbórí igi rétérété.